àbúrò Mohbad àdúrà orí rẹ̀ ti burú ó lè blow pẹ́ mo fọlọ́run bá búra ta ni ó take care of your mama ẹ tí ó take care of your mama ló ti wò kán pa ló ti pa ìwọ gẹ́gẹ́ ló pa lẹ́ ti dalẹ̀ pa ó lè blow so ìwọ náà fẹ́ kọrin ó ní blow lágbọ́rọ̀ Ọlọ́run kò ní dáa fún ọ ìwọ náà fẹ́ kọrin àbí ó ní kọ́ jẹ́yàn o ó ní kọ́ jèrè o ó ní kọ́ jèrè o àbúrò Mohbad wọn ní download orin rẹ o wọn ní stream orin rẹ o ó jẹ gbèsè pọ́n studio ni o lágbọ́rọ̀ Ọlọ́run ẹni tó lè mógòdìlé yín proud lè ó ti lọ ẹ lógòdìlé kankan mọ́ ẹ gbójú kò sólógò kankan mọ́ tó lè dìlé ń dìlé yín ìwé sólógò tètè lọ kọ́ sí ọwọ́ àdúrà lọ kọ́ sí ọwọ́ o ẹ lógo mọ́ ẹ ti pa Mohbad tó jógò dìlé yín kò sógo kankan mọ́ ẹ yọ kan nínú fámìlì kan Ọlọ́run ìsọba àká ó ti pín lọ bòmíì náà ó ti gbọ́ ìwọ náà wà ló ń kọrin who go take care of your mama ta ni ó fẹ́ take care rẹ̀ ẹ tó fẹ́ take care rẹ̀ is already die kọ́lọ̀ má jẹ́ ń kún kéke kọ́lọ̀ má jẹ́ fi kú lókìkí ẹ ti padà nù ìwọ náà wà lọ yọ máìkì ó yọ máìkì òun kọrin àbí ẹ ti rí wèrè ẹ ti ráwọn tí ò gbọ́n wọ́n ti lọ máa download ti orin tiẹ̀ náà gbogbo nǹkan ó tún máa ṣẹlẹ̀ ẹ̀gbọ́n tí ò tí wọ́n ti sìn ẹ̀gbọ́n rẹ̀ ìwọ lọ studio ilé ayé mọ̀ burú orí mi mọ̀ gbà mí mọ̀ jẹ́ sẹ́sìn wọ́n ti sìn ẹ̀gbọ́n rẹ̀ láti ibi 3 years ìwọ gba studio lọ múra sí i. àbúrò Mohbad mo fún ọ lásán ni wọ́n ní gbẹ̀yìn ayé mo fún ọ yìí mo fi Ọlọ́run bá búra sí má tún já pẹ́tẹ́ ẹsẹ̀ rẹ nú kọ́mẹ́sẹ̀ sàn mí ń fi ọ́ sí pé ògún ni ẹ gbà mí o àwọn àbúrò Mohbad ti ń join life mi o wọ́n ti ń wo kọ́mẹ́sẹ̀ sàn mí o láìjẹ́ àti TikTok ìfẹ́ àpààyàn láyé mi o èmi ò fẹ́ bọ́ lórí bó èèyàn dòwò pọ̀ o ìfẹ́ ọ o èso lórí o a recognize rẹ ní industry àfíọ́ ẹ bá download orin rẹ̀ ó sórí burúkú ni ẹ bá download orin àbúrò Mohbad ò ní jẹ́yàn lágbọ́rọ̀ Ọlọ́run ẹ bá download orin rẹ̀ ó sì òfò ìwọ náà kọrin ká mọ̀ mọ́ wa ká tún lọ fi mọ́ download orin tiẹ̀ náà kí wọ́n náà kán tún help ẹ kó tún mọ̀ pé aláàánú rẹ̀ lápáyàn àbí kò sẹ́ni tí ó rẹ̀ nìkankan lọ́wọ́ ìdílé yín mọ́ ìdílé yín ti jẹ́ tẹ́ ìdílé yín especially dáàdì rẹ̀ àti mọ́mì rẹ̀ ẹ ti jẹ́ tẹ́ àyìn àbúrò Mohbad gan ti jẹ́ tẹ́ ẹ tá láìkì ju tọkàntọkàn ìkànnì yẹn ti dalẹ̀ rẹ̀ ẹ ti pọ̀ olólùfẹ́ wa ẹ̀yin wá fẹ́ sọ̀rọ̀ ayíǹde olólùfẹ́ tá fẹ́ fẹ́ yín ẹ fẹ́ sórí burúkú ni àwọn òfin o ẹ má join life mi o tí n bá tún rí pẹ́tẹ́sẹ̀ rẹ life mi ẹ̀sìn ayé ẹ̀sìn àwọ̀rò ni ó jẹ́ tiẹ̀ o ìfẹ́ rí ọ o inú ẹ̀ ń bí mi o ìkà ní ọ o èyí sọkùn gidi o èyí sàlùbáríkọ ọmọ o ìkà ní ọ ìkà ẹ̀dá ní ọ ìkà ní ọ kò sí tí ó ṣẹlẹ̀ ìkà bórí bá fọ́ mi gbogbo ẹbí yín ní òlù ẹ̀wọ̀n Ìbàdàn lèmi o cs yín akọ̀fún wọn fi wá kó gbogbo yín wọn so yín pọ̀ wọn fa akọ̀fún kó yín wọn lọ sí yín fẹ́ gàjẹ́ ẹ lọ bá ọmọ yín ibi tó wà ẹ ti ya wèrè.